Sàlámù alaykum warahmatullahi wabarakatuh. Ẹ wo kíní ẹbọ tí mò ń sọ kí ló ń gbà àdúgbò yìí náà. College máa bọ̀ wọ́n náà wọ̀rọ̀ ẹ̀wọ̀rọ̀ ẹ̀wọ̀ ẹ̀mí ẹ̀bọ́ lẹ̀. Ẹ wo gbogbo tó dàlẹ̀ ẹgbẹ́ bọ̀. Ẹ wo gbàdúgbò ẹ wo ládùúgbò àdúgbò tó lọ́ba tó níjòyè ẹ wo tó dálẹ̀ ẹ wo tó dálẹ̀ ẹ wo táwọn ẹlẹ́bọ ládùúgbò tó lọ́ba tó níjòyè ẹ wo gborí burúkú tó ń ṣe ẹ wo bóyá ilé ẹ bọ́lẹ̀ lọ ẹ wo kọ́lẹ́jì ọ̀dà kọ́lẹ́jì náà ń pè bíbẹ̀ ládùúgbò tó lọ́ba tó níjòyè wọ́n wá ń gbẹ́ bọ́lẹ̀ lórí tàbí ẹ wo bó ṣe fẹ́ bọ́ dísáìnì footpath fáwọn ọmọ wa àwọn ọmọ skul wọ́n á máa bọ̀ láti skul tó bá ń bọ̀ láti skul báyìí wọ́n á máa fojú kẹ́bọ ẹlòmíì àkọjá máa pariwo ọlọ́run gbà mí o ẹ̀rù ń ba ọgbẹ́ bọ̀ láti gbarú àdúgbò yìí kọjá ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin ìjọba wa ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin ẹlẹ́bọ kí ni gbogbo pàǹtí tẹ dálẹ̀ yìí kí ni gbogbo pàǹtí tẹ dálẹ̀ yìí tẹ́ ń kórí burúkú ran inú ìlú ẹ kórí burúkú lẹ́ ń kó ran inú ìlú ẹ fẹ́ sọ ọgbà àwọn adé olórí burúkú bíi ti táyé yín ti bàjẹ́ ẹ wá ń pa àwọn ẹ̀mí òkùnkùn wá sínú ìlú kọ́ máa dààmú wa láàmú ẹ̀yin ìjọba ẹ bá wa wá nǹkan ṣe sí gbogbo anybody tó bá ti ń gbẹ́bọ kẹ́ ẹ máa bá wa arrest wọn bá fídíò kìíní ẹ̀ dára jàre gbogbo àwọn kékèké wọn nílẹ̀ kọjá ní àdúgbò ẹ̀rọ á máa bà wọ́n pé ẹbọ lélẹ́yìn àwọn ò fẹ́ gbàbẹ̀ ẹlòmíì bọ̀ láti ibi iṣẹ́ ṣé ó máa fojú kóru eléyìí wọlé ẹ obìnrin tó lóyún ẹ̀rọ á máa bà láti kọjá nínú bíbá ẹ ní tìjú ni ẹ̀yin tẹ̀ ń gbélẹ̀ àtọ́ba àti ìjòyè tinú ìlú kí ni gbogbo àǹfààní eléyìí wọn ni àbí ń ṣètùtù kí lè tìlú lè tùbà kó lè tùṣẹ ṣé pàǹtí eléyìí ló máa jẹ́ kí ìlú tùbà kó tùṣẹ ẹ̀wọ́n ní gbogbo òórùn ìjọ̀tì tó jáde ẹ̀yin ìjọba ẹ bá wá àkọsẹ́ sí o olórí burúkú làwọn eléyìí wọ́n kó pàǹtí wọn lù ní o ẹ bá wá àkọsẹ́ sí torí eléyìí ìjọ̀tì gidi inú àdúgbò ẹ̀wọ̀n inú àdúgbò bó ṣe àwọn èèyàn pàṣẹ ọjà amẹkáníkì wà ládùúgbò àwọn tó ń ta mọ́tò ẹ̀yìn pàṣẹ orí burúkú ẹ̀rí kọ̀ọ̀kan invent àfẹ́bọ kí lẹ bọ ìfẹ́ ṣe fún wa kí lẹ bọ ìfẹ́ ṣe fún wa kí lórí burúkú tẹ jalè yìí tẹ gbé lẹ́yìn kí ló fẹ́ ṣe fún gbogbo aráàlú ẹ̀yin ìjọba ìjọ tó lẹ bá wà àkọsẹ sí o ẹ ṣe púpọ̀.